Ẹ kú dídí àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, láàánú wa, látìlẹ́yìn wa. Aṣẹ́yìn lọ́ba gbé yín ga ọ̀tí àtúntì rí ọjọ́ ajé mìíràn. A dúpẹ́ nítorí pé àánú yín ni ó gbé wa ró, àánú yín ni ó dá wa sí. Ògo ni fún orúkọ mímọ́ yín o. A gbàdúrà wípé ajé, ọrọ̀, ìbùkún, àṣeyọrí àti ìṣerere ńlá yóò wá sí ojú ọ̀nà wa ní ọ̀sẹ̀ yìí, oṣù yìí àti ní ọdún yìí. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́ ajé ọjọ́ 12 oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé kí ni ènìyàn apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé Pétérù kìíní orí ìkejì ẹsẹ̀ ìkejì. Bíbélì kíkà wa ìwé Gàlátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún. Bíbélì ní ọdún kan. Ìwé Jẹ́nẹ́sísì orí ìkọkàndínlógójì títí dé orí ìkọkànléníogójì. A ó kọ orin ìkẹta, ọ̀rọ̀ ayérayé. Àkọ́sórí Pétérù kìíní orí ìkejì ẹsẹ̀ ìkejì. Bí ọmọ ọwọ́ tuntun kí ẹ máa fẹ́ wàrà ti ẹ̀mí, èyí tí kò lọ